ẹ ṣe sùúrù fún bàbá mi á tó yanjú ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí. Fọlaṣade Tinubu ló sọ bẹ́ẹ̀. Abilékọ Fọlaṣade Tinubu Òjó, ìyálọ́jà gbogbogbò tìlú Èkó tó tún jẹ́ ọmọ olórí orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n ṣe sùúrù fún bàbá òun. Ó ní láìpẹ́ yìí ní gbogbo ìlàkàkà rẹ̀ láti gbé ọkọ̀ ìṣàkóso ìjọba orílẹ̀-èdè yìí dé èbúté ayọ̀ yóò so èso rere. Ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 18 oṣù kejì ọdún 2024 yìí ní pápá ìṣeré ńlá tó wà ní Sùúrùlérè nípìnlẹ̀ Èkó. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti gba àwọn èèyàn orílẹ̀-èdè yìí lámọ̀ràn, pàápàá jùlọ gbogbo àwọn tó ní ìgbẹ́kẹ̀lé gidi nínú ìṣàkóso ìjọba bàbá rẹ̀, pé kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn lórí bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè yìí rárá. Ó ní bí nǹkan ṣe rí láwọn orílẹ̀-èdè gbogbo náà ló ṣe rí lórílẹ̀-èdè wa báyìí. Fọlaṣade ní ọ̀rọ̀ kan ṣoṣo tí màá sọ fáwọn èèyàn orílẹ̀-èdè yìí ni pé kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn rárá lórí bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè yìí. Sùúrù kékeré ló kù fún wọn tí nǹkan yóò fi dáa. Olórí orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí í ṣe bàbá mi pàápàá kò fọwọ́ lẹ́rán. Gbogbo ọ̀nà ló ń gbà láti bu òróró ìtura síbi tí bàtà ti ń ta gbogbo ọmọ Nàìjíríà lẹ́sẹ̀. Màá gba àwọn tó ní ìgbẹ́kẹ̀lé gidi nínú ìṣàkóso orílẹ̀-èdè yìí nímọ̀ràn pé kí wọ́n má ṣe ní ìrẹ̀wẹ̀sì ọkàn lórí bí nǹkan ṣe ń lọ báyìí, kí wọ́n sì máa fàdúrà ran àwọn tó ń ṣèjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́ pé kí Ọlọ́run darí wọn síbi tó dáa ni. Gẹ́gẹ́ bí Fọlaṣade ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.